ọ̀gá ẹ ǹlẹ́ mọ̀ yes mà ẹ̀yin mo fẹ́ yí mọ̀. Mo ń gbọ́ ẹ lẹ fẹ́ rí mi. Ó ní nǹkan tó ń gbé mi lọ́kàn láti bí ọjọ́ bíi mélòó kan. Mo ń gbọ́ mo fẹ́ lọ iléèwé sí i, mo fẹ́ kàwé níbi tí ó dàbí pé ẹ̀yin náà kàwé dé mọ́. Ó ti pẹ́ títí ń jó mi lọ́kàn, mo fẹ́ lọ ṣe mọ́ńṣà mi. Bí n bá ti ṣe mọ́ńṣà mi báyìí, gbogbo ohun ẹ bá ń sọ yóò mọ yé mi yékéyéké. Kéèyàn má tún fi àkókò ṣòfò náà ni mo ní wá sọ fún yín pé mo fẹ́ lọ ṣe mọ́ńṣà mi. Àǹtí Vigi, a pẹ́ nílé ọlá, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ nílé ọlá o. Kí ni problem yín nà? Ka primary six gbà, ní O level, graduate, lọ sí yunifásitì, ilé ìwé ẹ̀kọ́ gíga, fẹ́ lọ ṣe mọ́ńṣà. Níbo lẹ ti fetí kọ pé ẹ fẹ́ ṣe mọ́ńṣà? Kí lẹ mọ̀ tó ń jẹ́ mọ́ńṣà? Àǹtí Vigi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má dàgbé ìyẹn lórí mi. Ẹ rọra kúrò wájú mi. Tí ẹ bá kúrò wájú mi, máa wá nǹkan máa sọ nǹkan lòun. Kí ló dé gan-an? Téèyàn bá wáyé ẹ̀ ń sinmi nù. Ìwọ ni mọ́ńṣà. Ọlọ́run á ti ṣe ní bàbá yìí. Ẹ dákun ìran ni abirù wa náà wọlé bí ìgbà ìtọ́jú lọ. Ọlọ́run á ti ṣe ní bàbá yìí. Alágbàro ló máa ti ṣe ọkọ bàbá yìí, mo máa ṣe ọmọ ọ̀dọ̀ wa. Olówó ti fowó ẹ̀ ra nǹkan báyìí. Níbo mo ti rìn lọ́pọ̀ apẹ́ níbi ọ̀la yìí? Níbo mo ti rìn lọ́pọ̀ Àǹtí Vigi? Ẹ dákun ìran ni. Kí ẹ tó ní àti fìkúnlẹ̀ mi. Ẹ dákun ìran ni.